ẹ jẹ́ kí n máa fi ẹ́ kí n káàbọ̀ sápá ibi tá a wà yìí ọ̀rẹ́ ọba 247 ní lórí YouTube ọ̀rẹ́ ọba 247 ẹ mọ̀ pé n tó bá ń lọ láyìíká wa n tó bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé bá a bá ti gbọ́ báyìí a ní jẹ́ kí tí yín ó di sí i a máa ṣèwádìí nípa ẹ̀ a dẹ̀ máa láǹfààní àti mú wá sétí ìgbọ́yín kí ni tó tún ṣẹlẹ̀ tá a mú wá sétí ìgbọ́yín lórí ìkànnì yìí ọ̀rẹ́ ọba 247 ṣùgbọ́n ẹ kọ́kọ́ ṣe kinní kan fún wa èyí tẹ́ ẹ bá ti láǹfààní àti subscribe sórí ìkànnì yìí ẹ dákun ẹ bá ní ṣe bẹ́ẹ̀ ẹ subscribe sí ìkànnì yìí ọ̀rẹ́ ọba 247 ẹ click lórí àwọn notification buttons yẹn débi pé tá a bá ti fi àwọn videos wá síbẹ̀ ẹ máa láǹfààní àti wò ó lóní kérékété ó dáa náà èèyàn ńlá kan ó lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí kí ni déètì ní èní lọ́jọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún 2023 May 19 2023 ọjọ́ Friday lónìí bọ́ sí oníṣòwò àgbà oníṣòwò kan lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àgbà báńkà kan lọ tá a bá sọ pé báńkà ẹni tó mọ̀ nípa tìfútẹ̀dọ̀ nípa ọ̀rọ̀ ilé ìfowópamọ́ ó lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni ńlá kan lọ o gbogbo ará Ìjẹ̀bú ẹ̀wẹ̀só gbogbo Ìjẹ̀bú èèyàn yín kan ti lọ o èèyàn ńlá kan lọ lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè pàtàkì olóyè àgbà Michael Olúwaṣùbòmí Balógun bàbá ti dágbére fáyé láàárọ̀ òní bàbá yìí dolóògbé ní ìlú London nílé ìwòsàn kan ní ìlú London ni bàbá mímí ìkẹyìn sí láàárọ̀ òní gangan May 19 2023 at 89 ọmọ ọdún mọ́kàndínláàádọ́rùn 89 years ni bàbá yìí kó tó kí ayé pó dìgbò ṣe. Mo fẹ́ ká sáré sọ̀rọ̀ díẹ̀ nípa Ṣùbòmí Balógun torí pé lára àwọn àgbà tó jẹ́ oníṣòwò pàtàkì olówó ọlọ́rọ̀ ẹni Ṣùbòmí Balógun jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe ní ìpínlẹ̀ Ògùn nìkan kì í ṣe ní ìlú Ìjẹ̀bú nìkan káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà káàkiri gbogbo West Africa náà ni tó bá ń sọ̀rọ̀ nípa àwọn àgbà tó tọ́nà dárìn tó jẹ́ pé gbajúgbajà oníṣòwò gbajúgbajà olówó ọlọ́rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀kan pàtàkì ẹni Ọ̀túnba Ṣùbòmí Balógun jẹ́ Ọ̀túnba Ṣùbòmí Balógun a bí wọn ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 1934 bẹ́ẹ̀ bá ka ọdún 1934 sí àsìkò yìí 89 years ni oṣù kẹta tí ó kọjá yìí ni wọ́n ṣe ọjọ́ ìbí wọn 89 years tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n kí bàbá yìí kú oríire ayẹyẹ ọjọ́ ìbí 89 eléyìí tí wọ́n pé lókè ìpẹ́ nígbà náà. Bàbá Ṣùbòmí Balógun gbajúgbajà òǹṣòwò ni wọ́n àwọn ni wọ́n ní ilé ìfowópamọ́ gbajúgbajà ní tá a mọ̀ sí First City Monument Bank FCMB tí gbogbo yín mọ̀ yẹn Ọ̀túnba Ṣùbòmí Balógun ló dá a lẹ̀ ó dẹ̀ jẹ́ lára àwọn báǹkì àkọ́kọ́ eléyìí tí wọ́n dá a lẹ̀ tó jẹ́ pé kò sírànwọ́ ìjọba kankan bẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tán dá a lẹ̀ èèyàn kan ló dìdí dá báǹkì náà lẹ̀ ọdún 1982 ni wọ́n dá báǹkì náà lẹ̀ ó dẹ̀ sì wà títí dòní àwọn òṣìṣẹ́ tí wọ́n ní ó lé lẹ́gbẹ̀rún 2 pé bá wádìí ẹ̀bẹ̀ ṣe máa bá nìyẹn àgbà oníṣòwò àgbà onílé iṣẹ́ ìfowópamọ́ ẹni Ṣùbòmí Balógun gbajúgbajà oníṣòwò ni wọ́n. Ẹ jẹ́ kí n sáré sọ díẹ̀ fún yín kí n tẹ̀síwájú nípa gbajúgbajà olówó ọlọ́rọ̀ ni Ṣùbòmí Balógun ọmọ bíbí ìlú Ìjẹ̀bú ni Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn àbí ọdún 1934 gẹ́gẹ́ bí mo sọ ìdílé mùsùlùmí ni wọ́n bí Ṣùbòmí Balógun sí ṣùgbọ́n ṣe mọ̀ nígbà náà àwọn churches àwọn ilé ìjọsìn Kristẹni àwọn ni wọ́n dá school lẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà nígbà àwọn ni wọ́n kọ́kọ́ dá school lẹ̀ pàápàá sápá Western region ń bí apá alẹ́ Yorùbá ń bí àwọn ilé ìjọsìn tẹ́ bá ń gbọ́ àwọn CMS lẹ́kọ̀ọ́ nǹkan àwọn churches ni wọ́n wá dá àwọn schools lẹ̀ so ó fún wọn ní àǹfààní láti tètè ní àwọn tí wọ́n tẹ̀lé wọn kódà kéèyàn jẹ́ mùsùlùmí so in tó ṣẹlẹ̀ sí Ṣùbòmí Balógun nìyẹn torí pé nígbà tí wọ́n máa lọ sí school wọ́n lọ sí Igbobi College ní Yaba nílùú Èkó gbogbo àwọn tó bá mọ Igbobi College yẹn ọdún 1932 ni wọ́n dá lẹ̀ ó dẹ̀ sì wà títí dè ní gbogbo àwọn buildings eléyìí tí wọ́n kọ́ ń gbà náà ó sì wà mo yín bá yín sọ̀rọ̀ Igbobi College school ńlá ni o ilé ìjọsìn Methodist àti Anglican ẹni wọ́n pa ọ̀pọ̀ ni wọ́n dá school yìí lẹ̀ Igbobi College ní Yaba lẹ́kọ̀ọ́ gbajúgbajà ilé ẹ̀kọ́ ni
ibẹ̀ ni Ọ̀túnba Subomi Balogun ibẹ̀ ni wọ́n ti jáde nígbà tí wọ́n jáde ní Igbobi College torí pé àwọn ọmọ tí wọ́n rí nǹkan jáde gbajúgbajà oníṣòwò náà ni bàbá wọn. Ìgbà tí wọ́n jáde ní Igbobi College wọ́n tara ṣàṣà wọ́n lọ sí ìlú London ní orílẹ̀-èdè United Kingdom. Ọ̀túnba Subomi Balogun wọ́n darí lọ síbẹ̀ níbi tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ òfin law ní London School of Economics. Ibẹ̀ ni wọ́n ti lọ kọ́ nípa ìmọ̀ òfin. Wọ́n ṣe oríṣiríṣi nǹkan ńbẹ̀ náà. Gẹ́rẹ́ tí wọ́n jáde ńbẹ̀ wọ́n ṣe ètò ìkọ́ni tá a mọ̀ sí teaching níwọ̀nba teacher ni wọ́n láwọn ọdún péréte ìyẹn lókè òkun gbà náà. Wọ́n ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ kan wọ́n wá darí wálé lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí wọ́n ṣe dé sórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ Ministry of Justice ní orílẹ̀‐èdè Nàìjíríà. Western Region nígbà yẹn wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ débi pé gbogbo àwọn èèyàn ni wọ́n mọ ipa Subomi Balogun gbà tí wọ́n wà ní Ministry of Justice lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ní January lọ́dún 1966 ẹ̀wọ̀n kíkù kan wáyé ńgbà náà ìdìtẹ̀gbàjọba níbi tí Àgúìrosì tó ti gbà ẹ má jẹ́ a lọ sápá abẹ lónìí torí pé ọ̀gọ̀rọ̀ àwọn àgbà nínú àwọn Nigeria armies ló dolóògbé ńgbà náà. About 22 ló jáde láyé ńgbà náà. Ó lé àwọn tó ń bẹ láyé ńgbà náà wọ́n á ti máa mọ coup eléyìí tí mò ń sọ ní ọdún 1966 yẹn. Nígbà tí ètò ìdìtẹ̀gbàjọba yẹn wáyé lọ́dún 1966 ṣe mọ̀ gbogbo nǹkan ò rí bó ṣe rí tẹ́lẹ̀ mọ́, gbogbo nǹkan dàrú ẹ mọ̀ kó tó di pé àwọn ológun gbàjọba ẹ mọ̀ àtúntò oríṣiríṣi wọ́n bá yẹ fẹ́ nǹkan náà ló ṣe máa wà. Then Subomi Balogun wọ́n láti kúrò ní Ministry of Justice yẹn wọ́n wá òkè òkè ó dàbí pé ọ̀rọ̀ nípa ilé ìfowópamọ́ ọ̀rọ̀ nípa iṣẹ́ okòwò ẹni ó tún kàn nígbèsí ayé báyìí. Wọ́n wá darapọ̀ mọ́ iléeṣẹ́ kan tá a mọ̀ sí Nigeria Industrial Development Bank báǹkì kan ni tá a mọ̀ sí NIDB ní Subomi Balogun ló darapọ̀ mọ́ ńgbà náà. Ó ti pẹ́ o láti ọdún 1966 sí ọdún 1967 àárín yẹn ni wọ́n darapọ̀. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí tó jẹ́ pé wọ́n lè ṣe pẹ̀lú ilé ìfowópamọ́ yẹn tá a mọ̀ sí NIDB yẹn. Wọ́n ṣe dáadáa púpọ̀ ńbẹ̀ débi pé títí di báyìí ń sọ̀rọ̀ yìí àwọn ipa eléyìí tí wọ́n kó ní ilé báǹkì yẹn kò sẹ́ni tó lè gbàgbé. Ọdún 1982 gẹ́gẹ́ bí mo sọ èdè wọn wà pé jẹ́ ń dá ilé ìfowópamọ́ kan lẹ̀ torí pé ẹni tó ti nímọ̀ nípa ilé ìfowópamọ́ NIDB ńgbà yẹn owó wà epo wà amọ̀yàn resources wà wọ́n bá wò pé ẹ̀jẹ̀ á dá báǹkì lẹ̀ ni wọ́n bá dá báǹkì lẹ̀. Ṣùgbọ́n nígbà yẹn wọ́n pè ní First City Merchant Bank FCMB náà ni ṣùgbọ́n First City Merchant Bank náà pè ńgbà náà lọ́dún 1982 ìgbà tó dọ́dún 1983 exactly 40 years ago kìíní yẹn ó bẹ̀rẹ̀ ṣẹ́ ní pẹrẹu ṣùgbọ́n ọdún 1982 precisely April 20 ni wọ́n dálẹ̀ ńgbà náà First City Merchant Bank ẹ lọ wò wá bẹ́ẹ̀ ṣe máa bá náà nìyẹn. Gbajúgbajà oníṣòwò ẹni Ọ̀túnba Subomi Balogun tó sì jẹ́ pé wọ́n mọ̀ wọ́n káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ wọ́n jákèjádò ilẹ̀ adúláwọ̀ wọ́n mọ̀ wọ́n lókè òkun pàápàá débi pé tá a bá ń sọ̀rọ̀ nípa gbajúgbajà òṣòwò ni gbajúgbajà ẹni tó mọ̀ nípa ilé ìfowópamọ́ ìní Ọ̀túnba Michael Olúwaṣùbòmí Balogun ṣe. Wọ́n dá hospital kan lẹ̀ ilé ìwòsàn yẹn ó ní ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké National Pediatric Center ni wọ́n pe ilé ìwòsàn yẹn ó ní ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké. Ìlú Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ bá ti kọjá Ọ̀sàsà díẹ̀ ẹ̀ ti rí lẹ́gbẹ̀ẹ́ lápá òsì tápẹ̀ ń bọ̀ láti bí abí Èkó àbí bí Abẹ́òkúta àbí ìpínlẹ̀ Ògùn ẹ̀ wá fẹ́ gba Ìjẹ̀bú Òde wọlé tẹ́ bá ti kọjá Ọ̀sàsà ẹ̀ rí ilé ìwòsàn àwọn ọmọ kéékèèké yẹn ẹ̀ rí wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n àìpẹ́ yìí ni wọ́n fa ibẹ̀ yẹn lé ilé ìwòsàn ńlá ti ìlú Ìbàdàn ti fásitì ìlú Ìbàdàn ni wọ́n fà á lé lọ́wọ́ ìyẹn UCH ni ó ń ṣe àmójútó ilé ìwòsàn yẹn lásìkò yìí ìyẹn National Pediatric Center. Àwọn ọmọdé ní kíní ìwà fún tẹ́lẹ̀ pé àwọn ọmọ kéékèèké eléyìí tó yẹ pé wọ́n ní ìpèníjà kan àbómi tán bá ti gbé wọn lọ síbẹ̀ wọ́n dẹ̀ ń rí ìtọ́jú tó péye.
ṣe rí Ọ̀túnba Subomi Balogun yìí olóyè àgbà ni wọ́n àìmọye oyè ni bàbá yìí jẹ nígbà ayé wọn. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ torí pé ọmọ ọba Túnwàṣe ni wọ́n. Túnwàṣe àwọn gangan ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀túnba Tunwase Ijebuland ni wọ́n. Ọ̀túnba Tunwase ti gbogbo ilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n. olórí ọmọọba gbogbo ilẹ̀ ọmọ Ìjẹ̀bú ni wọ́n. Aṣíwájú Ìjẹ̀bú Christians ni wọ́n. Ìyẹn ni pé wọ́n ń ṣe dáadáa tá a bá sọ nípa ẹ̀sìn Kristẹni. Bàbá yìí wọ́n gbé sórí púpọ̀. Wọ́n súnmọ́ lọ́ngàn nílànà ẹ̀sìn ti Kristẹni ni o. Wọ́n máa ń kọrin gbogbo àwọn ọjọ́ ìbí wọn. Àwọn videos kan wà tó yẹ pé máa rí lẹ́gbẹ̀ẹ́ mi àsìkò tó ń ṣe birthday. Ó dà pé TS náà ṣe ń gbà náà ni wọ́n jó bàbá yẹn kọrin. Wọ́n kọrin inú ìwé orin, àwọn èèyàn dunnú pẹ̀lú wọn. Wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa nílé ìjọsìn láwọn churches eléyìí tí Subomi Balogun eléyìí tí wọ́n lọ. Gbajúgbajà òǹṣòwò ni wọ́n débi pé ṣàṣàlẹ́ni tí ò mọ̀ wọ́n àtọmọdé àtàgbà. Pàápàá ẹlòmíì gan ó torí Subomi Balogun ó lọ ní account ní FCMB torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló nífẹ̀ẹ́ bàbá yìí. Olówó ni o, olówó gbáà ni Subomi Balogun. Bàbá yìí dolóògbé ní àárọ̀ òní ní ilé ìwòsàn kan nílùú London lẹ́yìn àìsàn ráńpẹ́. Àgbà ti dé náà at 89. Ó kàn jẹ́ pé èèyàn kì í fẹ́ kí arúgbó èèyàn kó lọ ni. Ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà aláṣẹ Muhammadu Buhari wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí Ọ̀túnba Subomi Balogun olóyè àgbà Michael Subomi Balogun ipe wọn kú ara fẹ́ra kù, àwọn ẹbí wọn ipe wọn kú ara fẹ́ra kù, gbogbo Ìjẹ̀bú ipe wọn kú ara fẹ́ra kù, ìpínlẹ̀ Ògùn wọn ni wọn kú ara fẹ́ra kù. Bákan náà ẹni tí í ṣe aláṣẹ tí a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn náà wọ́n bá ẹbí Subomi Balogun wọ́n bá wọn kẹ́dùn púpọ̀ pé àní rírú ẹ̀ mọ́ ẹni bá máa kú àdàgbà. Gbajúgbajà oníṣòwò ni ọlọ́rọ̀ ni ẹni adé ló mọ̀ ni lára àwọn tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n lè dá ṣàmù kí ọ olóyè Michael Olúwa Subomi Balogun tí gbogbo èèyàn mọ̀ sí Subomi Balogun wọ́n ti di olóògbé o. Ìwọ náà kó gbélé ayé kó hùwà rẹ̀ o kábà lè máa sọ nípa tiẹ̀ pé ó ṣe wọ́n tó lè ṣe. Ìtàn nípa Subomi Balogun la ní kásáré mu wá lórí ráńpẹ́ láàkó yìí. Ọ̀rẹ́ ọba lórúkọ tèmi wọn ẹlẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.